ilé asán, ilé ayé àfọwọ́bàfilẹ̀, ilé ayé tó jẹ́ pé èsẹ̀dá tó yè. ọ̀rọ̀ ta kókó, ọ̀rọ̀ lágbára, ọ̀rọ̀ tó milẹ̀ tìtì. Ilé ayé lágbára. Ká tó wá sọ orílẹ̀-èdè tá a wà, ìbádá ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko, ẹ bá mi share ètò yìí nítorí pé àwọn kàyéfì ọ̀rọ̀, àwọn gbáǹkọ́gbé ọ̀rọ̀ òun náà la fẹ́ sọ lálẹ́ yìí. Ìfọ̀rọ̀wérọ̀ òun náà lọ̀rọ̀ ti alẹ́ yìí. Mi ìmọ̀ àsìkò tó bá yín níbi tí ó ń kálukú wá wà. Ìbádá kí ẹ bá mi share ètò yìí nílé lóko lájò lẹ́yìn odi. Orílẹ̀-èdè Nàìjíríà. Èmi ọmọ yín náà ni tí ò pé méjì tí ẹ ti mọ̀ látàná wá. Orí Adé Adébọ́lá aka Àlùkà aka Àfọ̀njá TV tí ẹ ti mọ̀ náà ni. Bóyin tá a gbé wá lálẹ́ yìí, yín tá a gbé wá lénìí, ọ̀rọ̀ ni tí mo fẹ́ kí gbogbo wa kí a jọ tẹ́tí, kí a jọ pín, kí a jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀. Rògbòdìyàn lọ́tún, rògbòdìyàn lósì. Ẹ̀yin ò mọ̀ wípé bówé bá jòwó ẹni téèyàn ò bá lè sọ̀rọ̀, ẹ̀rù jàmà ló máa ń bà á. Gbogbo tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni káàkiri nílẹ̀ Yorùbá lénìí. Òwe ni, tẹ́ bá fẹ́ mọ̀ pé òwe ni, èyí tó ti ń ṣẹlẹ̀ ní gbogbo nọ́ọ̀tì láti ọdún yìí bọ̀ wá sẹ́yìn. Ǹjẹ́ ṣé mọ̀ pé ọ̀rọ̀ òun náà fi sọ fún wa ni? Ó tí wọ́n ṣẹlẹ̀ nílẹ̀ wa. Àwọn nǹkan sọ pé granamant àbí kí náà ń pè é tí wọ́n fi fọ́ àpáta ni. Àwọn nǹkan sọ pé wọ́n fọ́gbá wọ́n fàwo ni. Ó ṣe jẹ́ pé gbogbo wa pátá la fẹ́ ṣe bí ẹni ń gọ̀bí. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ bá jẹ́ ká jọ rò wò dáadáa, ká jókòó ká po ẹ̀dọ̀ fún inú wa wò, ká wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan. Ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn odi, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ fojú wo ọ̀rọ̀ yìí dáadáa, kí ẹ jẹ́ ká jọ gbọ́ yé. Ẹ̀yin brothers mi, ẹ̀yin sisters mi, ẹ̀yin màámi tẹ́ jẹ́ mothers mi, ẹ̀yin tẹ́ jẹ́ bàbá mi, daddies mi káàkiri gbogbo àgbáláyé, mo jẹ́ ká ẹ jẹ́ ká fojú wò ó. Ẹ̀yin ìjọba, a máa pariwo, a pè yín sí ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí. Ojú tẹ́yin fi ń wò ó, òun kọ́ làwa fi rí. Mo dẹ̀ mọ̀ pé ẹ mọ̀ òtítọ́, ẹ mọ̀ tó ń jẹ́ òdodo, bọ̀ ẹ sọ gbogbo tó ṣẹlẹ̀ yìí. Òwe ni, igi gogoro má gún mi lójú, àtòkèrè láti ń kìlọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tó dàbí ọ̀rọ̀ tó ṣe pàtàkì. Eléyìí ti kúrò ní pé nǹkan tó ń fi fọ́ àpáta. In tó fẹ́ ṣẹlẹ̀ yìí àkíyèsí ni fẹ́yìn bàbá mi president ààrẹ orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ni mo kí yín grandpa, mo kí yín bàbá mi. Ó tọrọ ní ká má sọ òun torí pé òdodo ó ṣe pàtàkì. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, mo kí Mr. Olúdàdà, bóyá Mrs. Olúdàdà rẹ̀ ni, mo kí yín, ẹ ṣé gan púpọ̀. Ọ̀rọ̀ yìí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò. Kìí sí ọ̀rọ̀ kankan tó jẹ́ pé ẹ mọ̀ pé òótọ́ ni. Òwe tí wọ́n ń pa yìí tó bá tásìkò kan,
mo fi Ọlọ́run Elédùmarè ọba tó láyé mo fi ń búra sí i, apá yín ò ní ka, ẹsẹ̀ yín gan ò ní lè wọ̀ ọ́, torí pé gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ kò sí tó sẹ̀yìn yín bẹ́ẹ̀. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ mi lẹ́yìn lẹ wà nídìí ẹ̀, àmọ́ ẹ̀yin lẹ fọ ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá àbí ilẹ̀ Yorùbá lára, ẹ̀yin tẹ́ jọmọ Yorùbá àbí gómìnà àbí chairman ni àbí president ni. ọ̀rọ̀ tèmi ó máa ń dá yàtọ̀ láàrin ọ̀rọ̀ èdè àṣà àbí kí n máa ṣẹ́ kéékèèké kí n máa yà láti ibìkan bọ́ sí ibìkan, torí pé a ní fi gbogbo ẹnu sọ̀rọ̀. òun ló fà á tó fi jẹ́ pé àìmọye ìgbà tí mo bá sọ̀rọ̀ lọ síbì kan níṣẹ́ ni màá kúrò, torí orílẹ̀-èdè tá a wà yìí ni ó gbọgbọ́n. wàhálà ń ṣẹlẹ̀ lọ́tùn ó ń ṣẹlẹ̀ lósì. èyí tó ṣẹlẹ̀ nílùú Ṣakí ó wà níbẹ̀, èyí tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ fún ara ẹ̀ nílùú Ìbàdàn tẹbí gbogbo bẹ̀yẹn náà Ọ̀yọ́ ni ó wà níbẹ̀. ìgbà wo la yìí ń sọ ọ̀rọ̀ àwọn ajínigbé, ìgbà wo la yìí ń sọ ọ̀rọ̀ àwọn agbénipa, ǹjẹ́ kí lẹ̀yin ìjọba ṣe sí i? bàbá Bọ́lá Ahmed Tinubu ó má kù sí yín lọ́wọ́, bẹ́ẹ̀ ṣe dáadáa ẹ bá mi share ètò yìí kó kàn wọ́n lára, ẹ bá mi share ètò yìí kó kàn gómìnà ìlú Ọ̀yọ́ Ṣèyí Mákindé, kó kan bàbá náà lára, wípé gbogbo tẹ́ ẹ̀ ń ṣe Ọlọ́run ọba Elédùmarè ọba tó láyé ọba tó lóhun gbogbo tó dẹ̀ ń ṣe gbogbo ó mà rí yín, òun mà lọ́ba àdájọ́. kábíyèsí Ọlọ́run, èmi mọ̀ wípé tó bá tó àsìkò pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ nínú ìlú, apá tí yín gan ò ní ká mọ́, torí àwí tó asọsọsọsọ awíwíwíwí ẹ̀kọ́ tí àìgbọ́. ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà, ọmọ aládìkún, ọmọ ládéládéládé, ọmọ ládégẹsí Aláàfin ò ládé adé aládìkún lágbà fáláàfin Ọ̀yọ́, òun lórí kì wá. bẹ́ẹ̀ ni Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà, owó baba dami, owó ọkọ̀ rọ́pò, owó baba Yọ̀mídé, bẹ́ẹ̀ náà ni mo kí yín lọ́pọ̀lọpọ̀. ẹ gbọ́, mo kí bàbá mi Emeritus Professor Banji Akíntóyè, mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ wà káàkiri gbogbo àgbáláyé, ẹ̀yin tẹ́ di orílẹ̀-èdè Yorùbá mú tẹ́ fẹ́ kó bàjẹ́ nílé lóko lájò lẹ́yìn odi. mo mà kí yín, èmi ọmọ yín náà ní orí adé Adébọ́lá náà mú kí yín tí mò ń jẹ́ Àfọ̀njá TV. mo kí ọ̀gá mi Ọláyọmí Kóìkí, mo dẹ̀ kí gbogbo mídíà pátápátá, mo kí Masbi Bẹ́ríà. mo wá kí yín, kò ní sú yín, kò ní rẹ̀ yín. Ọlọ́run ọba tó ní kẹ́ ẹ máa ṣe é, kẹ́ ẹ gbìyànjú nítorí pé kẹ́ ẹ lè bọ́ kúrò lẹ́kọ ẹrú, Ọlọ́run ọba náà ò ní fi yín sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. àbẹ́ ẹ̀gbọ́n mi bí ọ̀rọ̀ ojú tèmi fi ń wo yìí, ẹ mọ̀ pé n tó fẹ́ ṣẹlẹ̀ yìí màkànmàkàn ni n tó kan àwọn kan, ó ti kanlẹ̀ Yorùbá tipẹ́, bọ́ eléyìí tó fẹ́ ṣẹlẹ̀ yìí alágbára. ìdí tí mo fi sọ fún gbogbo yín pé ọ̀rọ̀ ti wá bí ò bá tiẹ̀ lé ní àṣẹ lọ́la. ẹ lọ dé ọ̀rọ̀ tí mo sọ, torí pé ẹlòmíà yín mú pé kò lè ṣẹlẹ̀, oríṣiríṣi ilẹ̀ ń gbọ́. Lagos State ẹ mà kú àmójúbà, torí tó bá sá tásìkò àwọn tí wọ́n pera wọn ní fèrèsé, ẹ gbọ́, tí wọ́n fẹ́ já fèrèsé yín, wọ́n bẹ lẹ́kùlé yín, even wọ́n ti ń bá yín gbé, tí wọ́n ti ń jẹ, tí wọ́n ti ń mu. ǹjẹ́ ṣé ẹ mọ̀ tán pè ń fèrèsé sá? òun là ń pè ní wíńdò wa. wọ́n ti gba wíńdò wọlé ńgbà tá a tì í.
bẹ́ẹ̀ ni bàbá Sanwó-Olú ẹ fura torí ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ayé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ wo bomb blast tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ìjẹta mánà ó lágbára púpọ̀. Àwa sọ fún yín ẹni ẹ gbọ́, àwa ń pè yín ẹni ẹ gbà. Ẹ̀yin ìjọba a pè yín ṣàkíyèsí ẹlẹ́nu wá ń rùn bọ̀tá bá sọ òtítọ́ ọ̀rọ̀ àbí kẹ́lẹ́ fẹ́ gbá wa tì mọ́lé. Torí tá a ṣe tá a lùsì ọ̀pọ̀lọpọ̀ dúkìá eléyìí tá a tètè tá a tara bọ̀ tá a lùsì ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun náà ní. Ǹjẹ́ sáà wá rẹ́ni tó fẹ́ rẹ́ ẹ̀pù àwa tá a wà yìí gan bí pa wà nínú ìṣòro lénìí? Kò sí àyàfọ́ Ọlọ́run Elédùmarè tá a gbọ́kànlé, àyàfẹ́ ní tọ́lọ́run bá mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo pariwo tara tiwa fúnra wa bọ̀ ojoojúmọ́ là ń pariwo lórí gbogbo tó ṣẹlẹ̀. Àwa dẹ̀ ni a gbé orílẹ̀-èdè Yorùbá sórí torí ìran wa, torí ìrandíran wa làwa ṣe gbé sórí. Lórí ìjàngbara yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ní sọnù, ọ̀pọ̀lọpọ̀ jíjẹ mímu sọnù, ọ̀pọ̀lọpọ̀ ibi tá a forí pamọ́ sí ó máa fẹ́ sọnù àbó sọnù ni. Ọ̀pọ̀lọpọ̀ àbí ẹni tá a fi ṣaya lórí ọmọ ó máa ti fẹ́ sọnù. Báwo ni ò ní sọnù? Ṣé bẹ́yìn tẹ́ jẹ́ èèyàn wa lẹ́ẹ̀nígbà torí pé iṣẹ́ yín làwa náà ń ṣe. Iṣẹ́ gbogbo wa ni tòótọ́ bọ̀ ẹni tó lè fi gbogbo nǹkan ẹ̀ sílẹ̀ nítorí gbogbo ọmọ ènìyàn. Mo fẹ́ kẹ́ ẹ fi ṣe ìrántí wípé ojoojúmọ́ làwa ń wẹkún mu ní kọ̀rọ̀ bọ̀ à ń fi ẹ̀rín a fi ń bá yín sọ̀rọ̀ torí pé gbogbo apáta la daṣọ bora àmọ́ tó wà nínú kálukú àmọ́ tó kálukú ń go through. Ẹ̀yin bàbá mi nílé lóko gbogbo wàhálà tó wá ṣẹlẹ̀ nínú ìlú ṣé ìdùnnú yín ni? Ọmọ Adéyẹmọ ṣe sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣáṣe wọ́n fi sú wọ́n fi gbogbo ẹ̀ sú kí ní ìgbẹ̀yìn ẹ̀? Àwa tá a tẹ̀lé wọn tá a náwó náà tá a nára náà tá a wà nílẹ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ millions of naira lọ, àwa aládẹni tí ò ní $1 lọ́wọ́ mọ́. Ǹjẹ́ kí lẹ rí sí? Ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò nínú ayé ló ṣẹlẹ̀ káàkiri. Bí Boko Haram ṣe pa àwọn ènìyàn ó wà ńbẹ̀, bí wọ́n ṣe ń bọ́ǹbù káàkiri ó wà ńbẹ̀. Àwọn èèyàn náà jí gbé ní Àbújá tí wọ́n tún béèrè owó tabua. Ǹjẹ́ kí ni ìjọba ṣe sí i? Ẹ̀yin ti gbàgbé ni ẹ̀yin ìjọba tí ẹ bá ṣe mímọ̀ sí yín mímọ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin ìjọba ẹ máa gbé ìgbésẹ̀ tó yẹ. Mo fi Ọlọ́run ọba tó dá mi búra sí i tẹ́ bá fẹ́ mú gbogbo àwọn eléyìí tẹ́ bá fẹ́ bá a kalẹ̀ lọ́jọ́ kan ẹ ṣe é bọ̀ ìgbà tẹ́ ẹ fẹ́ wálé sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá kò máa gbà yín ṣẹ́jú tẹ́ ẹ fi dìfìtì ilé ẹ̀ tẹ́ ẹ pa àdògán tẹ́ ẹ pa àfáà tẹ́ ẹ pa àyàn tẹ́ ẹ dẹ̀ kóyàn lọ. Ẹ̀yin ìjọba ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè mọ wọn, ẹ mọ ibi tí wọ́n wà. Ẹ̀yin lẹ ń fọwọ́ pa wọ́n lórí, ẹ̀yin náà lẹ tó fún wọn lóúnjẹ. Gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe pé ẹ mọ̀ sí i. Mi sọ pé kẹ́ ẹ má wàá ṣe ń tẹ́ ẹ fẹ́ ṣe fún èmi Orí Adé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Bọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí bàbá mi Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin náà máa ṣe ìrántí níjọ́ kínní àná nígbà tẹ́yin náà láti 99 nígbà yẹn wá táwa náà wà nílùú Èkó. A wà nínú àwọn tó ṣe takuntakun láti jẹ́ ká ẹ débi ipò tẹ̀bí jẹ gọ́vnà. A wà nínú àwọn tó ja ìjà pé ká ẹ lè bọ́ sí orí gọ́vnà kó tó di AC kó tó di APC ká tó wà ń lù wá.
bọ̀ ó tọ̀rọ̀ korò fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn. Bọ̀ ìsítí ni ọ̀rọ̀ tí mo máa sọ fún gbogbo àwọn ìjọba. Ẹ bá mi ṣí ẹ̀kọ́ lọ bá gbogbo wọn. Ẹ̀yin lọ́balọ́ba níjòyè káàkiri gbogbo àgbáláyé. Kí láǹfààní yín? Gbogbo tó ṣẹlẹ̀ kí ni tẹ́ ẹ rí, kí lẹ rí ṣe sí? Ẹ sọ yín dẹni tí ẹ bìkítà lórí ọ̀rọ̀ àwọn ènìyàn. Bọ̀ àwa tá a bá ti sọ òtítọ́ ọ̀rọ̀ lénìí àbí kẹ́ ẹ gbá wa mọ́lé, kẹ́ ẹ tì wá mọ́lé, àbí kẹ́ ẹ rán wọn wá kán wá pa wá dànù. Àwa máa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ọlọ́run ọba láàánú, ọba Elédùmarè, òun ló lẹ̀mí mi tẹ́ bá ló yá. Bàdà bisimilahi. Tẹ́ bá ló ṣe tán, mo filẹ̀ pẹ̀lú Ọlọ́run nígbà tí ò sí ẹ̀sí kankan mọ́. Àmọ́ mo fẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ènìyàn nínú ayé wípé gbogbo tójú mi rí nínú struggle mi ì ṣe torí ẹnìkan, mo ṣe torí ìrandíran kálukú ni. Mo ṣe torí ara àwọn ìran tèmi náà ni. Gbogbo tó kálukú náà dẹ̀ ń ṣe pátápátá ó ṣe torí ọjọ́ ọ̀la pẹ̀lú àwọn ìran tó máa tún wá generation. We need to think. Ká mọ tá à ń ṣe. Ǹjẹ́ kí la gbé dání, kí ni pàtó, kí ni pàtàkì ibi tá à ń lọ gangan? Irú nkí la fèsì gan. Sódìgbà tí gbogbo àwọn èèyàn bá kú tán, ẹ rí ọ̀pọ̀ ènìyàn. Àwọn ọmọ tó kú ní Ìbàdàn náà tún ni. Tó fi jẹ́ pé àwọn ọmọ yìí kú, accident ṣẹlẹ̀ nínú mọ́tò, ó níye àwọn ọmọ school tó kú. Ǹjẹ́ kí la ṣe sí? Ẹ̀yin ìjọba, kí ló fà á? Báwo ló ṣe jẹ́? Torí tá a bá porí ajá, porí kòkò tá a fi ṣe é. Ẹ̀yin ìjọba náà là máa porí ẹ̀. Tọ́ kábíyèsí olúwa mi, ọba láàánú, ọba lágbára gíga tó so gíga, ọba mi òkè. Ọlọ́run Elédùmarè, ọba tó jẹ́ pé òun ló dá mùsùlùmí, tó dá kìrìsìtẹ́nì, tó dẹ̀ dá àwọn ilẹ̀ tiwa tó jẹ́ lẹ́sẹ̀ àbáláyé. Ọlọ́run mi, ó mà dọwọ́ rẹ̀ orílẹ̀-èdè yìí, àjàjà orílẹ̀-èdè Yorùbá tá à ń pèpè fún, ó dọwọ́ rẹ̀. Dákun bá wa ṣe kíákíá. Ọ̀pọ̀ ènìyàn ló ń sọ́fà, ọ̀pọ̀ ènìyàn ló wà nínú ìnira. Ẹ dákun Ọlọ́run, dákun ṣàánú wa. Gbogbo àwọn èèyàn tiwa tí mo nífẹ̀ẹ́ sí, gbogbo àwọn èèyàn tó wà ní diaspora pátápátá, kò yí sì fún wọn. Gbogbo owó tí wọ́n léwu kan nílé ní kí wọ́n tó ní, kò yí sì fún wọn. Nínú òtútù, nínú wàhálà, òun náà fi ń rí. Wọ́n eléyìí tó ń fọ kọ́tà, eléyìí tó ń fọ ọlẹ̀, eléyìí tó ń gbálẹ̀, eléyìí tó ń fọ páàtì èèyàn, tó ń fọ òkú, eléyìí tó ń tábà farúgbó. Óyè, ǹjẹ́ kí lẹ rí sí? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Dáàrí sí. Tí mo bá wà pẹ̀lú rònú, pẹ̀lú omijé lójú, mídíà kankan ò kí ń mọ̀. Àìmọye ìgbà tí mo sunkún pé mo fẹ́ kó ẹbí mi sí, níbo mo fẹ́ da ẹbí mi sí, pé kí n wo tí struggle sọ mí dì. Sí náà mi ò fi struggle lẹ̀, torí pé mo nígbàgbọ́ nínú ìran tí mo ti rí látìgbà tí mo ti wà ní kékeré, ni pé orílẹ̀-èdè Yorùbá dá dúró láìmọ̀ pé bóyá ṣe rí nù tí gbogbo wa ń jọ ẹ̀. Mo dẹ̀ rí nínú ìran yìí pé àwa yìí la rúùlù gbogbo àgbáláyé. Ní ọdún náà lọ́hùn, tí mo bá máa sọ̀rọ̀, tí mo gbọ́njú dáadáa, mo yìí ń sọ̀rọ̀ 1988 tí mo ti gbọ́njú dáadáa, pé mo gbọ́njú tán, mo ti mọ̀ tún yàtọ̀ sósì.
mo ti mọ tí wọn kété pé bóyá kinní kan torí mo lè rántí pé 1987 ni bàbá mi kú tí wọ́n kú sórí ẹsẹ̀ mi. Bẹ́ẹ̀ ni mo rántí dáadáa gbogbo àwọn nǹkan yìí máa ń ṣe mí ní kàyéfì. Àmọ́ mo fi ọkàn balẹ̀ pé orílẹ̀-èdè tí mo wà yìí orílẹ̀-èdè Yorùbá ń bọ̀ ní múṣẹ torí gbà tí wọ́n ti fi hàn mí pé ó máa ṣeéṣe mi ìmọ̀dún tó máa jẹ́ ni. Àfi kí Ọlọ́run ọba Elédùmarè kó ṣàánú fún wa, àfi kí Ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ kó má jẹ́ ká ṣìṣe. Gbogbo nǹkan pẹ̀lú títí ẹ̀ ní. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ètò yìí nílé lóko torí n tó ń ṣẹlẹ̀ yìí igi gogoro má gún mi lójú ni o. Ẹ jẹ́ ká fura, kò kàn mí ìjọ tó bá máa kára lé ẹni báwo ló ṣe fẹ́ rí lára yín. Ọ̀pọ̀ àwọn èèyàn náà ló ti kàn dílé wọn. Òun mo ṣe ń rọ gbogbo wa káàkiri. In case ẹ lè fẹ́ pè mí, ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ àbí ẹ níran lọ́wọ́ kan sí méjì láti fẹ́ ṣe fún mi àbí ibi tí mo lè forí pamọ́ sí tẹ́ níbi tẹ́ lè fìmí àtọmọ sí, kò sí wàhálà. A dúpẹ́. Mo máa fi nọ́mbà mi tí ẹ tún lè pè mí sí, ẹ ti mọ̀ èyí tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni àmọ́ nọ́mbà mi yìí WhatsApp nọ́mbà ọkọ̀ ẹ lè pè mí sí. Òun náà ni 080-222-640-68. WhatsApp nọ́mbà mi náà ni ẹ lè pè mí nígbà gbogbo. Òun ni mo pè lẹ́ẹ̀kan yìí. Mo ní 080-222-640-68. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nílé lóko lájò lẹ́yìn odi, ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyé mi, ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mo sọ lẹ́ẹ̀kan, mo ní pé bàbá Sanwó-Olú ẹ kú àmójúbà. Ọ̀rọ̀ yìí ẹ lọ dé kò kàn mí bọ̀ nínú àwọn àpẹẹrẹ tá a ti rí ó ń bọ̀ wá. A kì í rí kó má ṣe. A ti kọ́kọ́ rí wípé àwọn kankan máa ṣẹlẹ̀ ní Ìbàdàn bọ̀ a lè sọ síta pé bóyá àlá ni àbí bóyá kinní kan. Bọ́ tí Èkó tá a rí àti rí tipẹ́, kò sí tí ó lè ṣẹlẹ̀. kẹ́ńsàsì tó dé àti rí àmọ̀ pé sàsì ló máa jẹ́. Ọlọ́run ọba ló pa ní ẹ̀ torí ogun yìí ò bá ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ò dọwọ́ ẹ o, má dojú tì wá torí mo nígbàgbọ́ nínú rẹ Ọlọ́run. Ó dọwọ́ rẹ, ìwọ ló mọ tó pamọ́ àti tó hàn, má dojú tì wá o. Ẹ lè fẹ́ pè mí sí WhatsApp nọ́mbà mi nílé lóko àbí lájò lẹ́yìn odi. Bóyá ẹ fẹ́ polówó ọjà kan ni àbí ẹ ní tẹ́ ẹ fẹ́ bá mi sọ àbí nímọ̀ràn àbí lákìyèsí torí pé kò sẹ́ni tó mọ ọ̀rọ̀ sọ tán, ẹ fẹ́ correct mi ni, ẹ pè mí sórí aago mi náà. Aago mi kejì tí ẹ mọ̀ sí dáadáa òun náà ni 080-8389-60 àbí 8389-2558. Bẹ́ẹ̀ ni 080-8389-2558. Bẹ́ẹ̀ ni ẹ lè pè sí yẹn náà, ẹ lè pè mí, ẹ lè mẹ́sẹ̀jì mi lẹ́yìn bàbá mi nílé lóko. And again ẹ jẹ́ ká pàdé níbi òkú ìyá wa, òkú màmá Yorùbá, òkú màmá Yorùbá, òkú ìyá wa, òkú ìyá Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho. So kọ́lọ́hun ọba láàánú kó ṣàánú fún wa.